agbésùmọ̀mí ó pa sójà dáná sun àgọ́ ọlọ́pàá ilé ìwòsàn àti yàrá ìkàwé. Ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n fura sí pé Boko Haram ni wọ́n mọ̀ tó ti gbé ìṣe wọn dé ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí nígbà tí wọ́n dáná sun àgọ́ ọlọ́pàá ilé ìwòsàn alábọ́dé àti yàrá ìkàwé méjì ní ilé ẹ̀kọ́ kan níjọba ìbílẹ̀ Ingala ní ìpínlẹ̀ Borno. Adelé alukoro fún ẹ̀ka ológun àpapọ̀ lápá àríwá ìlà oòrùn Nàìjíríà Ọ̀gágun Mohammed Goni ó fìdí ìkọlù náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2026 yìí. Ìyàtọ̀ sí ìkọlù sáwọn ibùdó yìí, sójà kan padà bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ọ̀gágun Goni ó ṣàlàyé pé àwọn agbésùmọ̀mí náà wọ́n gbìyànjú láti gba orí ìgànná wọlé sí ibùdó àwọn ológun tó wà níbẹ̀. Níbi tí wọ́n ti kojú ara wọn ó ní wọ́n ti pa sójà kan, bó tilẹ̀ jẹ́ pé àwọn ológun náà wọ́n gbìyànjú wọ́n kojú àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n fara gbọ́ta gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. Gẹ́gẹ́ bí àwọn aráàlú Ingala tó jẹ́ pé wọ́n ṣe ṣàlàyé fún àwọn ẹ̀ka ìròyìn Punch, wọ́n ní bí ikọ̀ agbésùmọ̀mí náà bó mà ṣe dé ó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì tú àwọn olùgbé agbègbè náà ká. Gbogbo apáta báyìí la sá kúrò nílùú. Àwọn agbésùmọ̀mí tó ní nǹkan ìjà ìgbàlódé ni wọ́n. Lẹ́yìn tí wọ́n kojú àwọn ológun ó ní wọ́n wọ ilé ẹ̀kọ́ kan tí wọ́n dáná sun yàrá ìkàwé méjì. Wọ́n tún kọlu àwọn àgọ́ ọlọ́pàá àti ilé ìwòsàn kan, wọ́n dáná sun ibẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó kọ̀ láti dárúkọ wọn náà ṣàlàyé. Bákan náà ọlọ́dẹ ìbílẹ̀ kan ṣàlàyé pé ikọ̀ ọlọ́pàá, ológun àtàwọn ọmọ ẹgbẹ́ ológun àpapọ̀ wọ́n lé àwọn agbésùmọ̀mí náà nígbà tí wọ́n ń sá lọ. Ó ní ṣùgbọ́n ọ̀nà wọn ti jìn púpọ̀ lásìkò tí wọ́n ń tọpasẹ̀ wọn náà lọ. Nínú àtẹ̀jáde tí Ọ̀gágun Mohammed Goni fi síta ń ló ti ṣàlàyé síwájú sí pé àwọn agbésùmọ̀mí náà wọ́n bà ọkọ̀ àyìnbọn méjì àtàwọn nǹkan ìjà ológun jẹ́. Gẹ́gẹ́ bó ṣe wí, ikọ̀ ológun Adinkai ó kojú àwọn èèyàn náà níbùdó wọn ní Logomani. Ọ̀gágun Goni ṣàlàyé ní báyìí ṣá o, Ọ̀gágun Goni ó sọ wípé àlàáfíà ti padà sí ibùdó ológun Logomani, wọ́n sì ti ṣàfikún àwọn ikọ̀ tó ń rí sí ààbò níbẹ̀. Bẹ́ẹ̀ ni ètò ń lọ láti so okùn ààbò lé dandan ní agbègbè náà. Kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú ní Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tí ẹ wò wá o, àánú Ọlọ́ọ̀ba yóò wá èmi àti yín lónìí àti lọ́jọ́ gbogbo. Àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.